Akú dédé wòye sójú amóhùnmáwòrán DTV mo kí gbogbo ẹ̀yin ará ilé lódò wípé akú dédé àkókò yìí èmi tí ẹ ti mọ̀ náà ní Karimot Mojísọ́lá a wà ní ọ̀dọ̀ èèyàn wa ẹni ńlá wa tí a mọ̀ ní Alhaji Ayọ̀délé Farid tí gbogbo èèyàn wa mọ̀ ní Alhaji ẹ ó mọ̀ gbórúkọ òun lẹ́nu àwọn gangan lára fún alára wọn. Alhaji ẹjọ́ bá mi dárúkọ ní fáwọn ojú tó ń wà. Ṣebí ilé àkókò náà ti ń gbẹ́dọ̀ gbogbo ayé dẹ̀ ló mọ̀ Ìkúndélé Larendo lórin dẹ̀ fi ṣe ilé torí kọ́míkọ́mí lórin ń ṣe lọ́dọ̀ mi ìrọ̀rùn lórin bá dé lọ́dọ̀ mi Ayọ̀délé Larendo kì í ṣe olórin báyìí lọ́kàn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lódò àti níbikíbi tí ẹni kálukú yín bá wà, orúkọ tèmi ni Alhaji Abíọ́dún Farid Ayọ̀délé Ọláọ̀tán tí gbogbo yín mọ̀ sí Larendo, aṣáájú fuji Benin Republic. Orúkọ wọn ni ẹ ti gbọ́ ní Alhaji wa Larendo fuji. Ǹjẹ́ a ní ìbéèrè kan sí méjì tí a ó bi ní ọjọ́ títí òní? Kí wá làwọn ìbéèrè ọ̀hún ẹ jọ̀ọ́? Láti tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ nípa iṣẹ́ ohun kíkan yìí? Aṣá ti ń bá bọ̀ ọjọ́ ti pẹ́ o, ọ̀gbọ̀ngbọ́n kan wà sọ pé báwo pọ́jọ́ ò ládé torí ta bá pọ̀dẹ̀ lóko ó lè dájà sílẹ̀. Ọ̀jọ̀gbọ́n kan wà sọ pé báwo pọ́jọ́ ò ládé. 30 ọdún lẹ́nu iṣẹ́ orin kéré mi kọ́ o. Ọ̀jọ̀gbọ́n kan tó sọ pé báwo pọ́jọ́ ò ládé torí tẹ́ bá pẹ́ lóko délé Larendo àdìgí ńlá ẹ ò rí bàrọ̀ pẹ́ lódò àdì àrọ̀ gidigba. Àwa ti wọlé agodo ó ti tójọ́ mẹ́ta o, ṣìbásìkò ló tó ta ìfẹ́ máa mọ̀ wá o. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ bèrè olótù ni pé láti nǹkan bí 1986 ilẹ̀ ti ta sí tẹ́ bá tẹ́ òun sí ní àrí pé ó ti pẹ́ gan. A dá ẹgbẹ́ kan sílẹ̀ ní Ìfọ̀yín, à ń pẹgbẹ́ yẹn ní Òkìkí Martina Club. Ẹni tí ń kọrin gbà yẹn tí mò ń gbé yín lẹ́yìn yẹn wọ́n ń pè ní Òkìkí Martina. Èmi lélẹ́gbẹ̀ àjọ̀dá ẹgbẹ́ yẹn sílẹ̀ ni kí ẹ bẹ́ ṣe máa ń ṣeré ńgbà yẹn. A fẹ́ rálù àdáwò ni, a fẹ́ ṣe nǹkan kan àdáwò ni, a fẹ́ ṣeré àdáwò oníṣẹ́ ni. A ṣeré wọ́n pè afẹ́rí wọ́n pè afẹ́rí, eré ọdún kan la máa ń ṣe ẹ̀rí. So à ń bá a lọ bẹ́ẹ̀ títí kó tó di pé àwọn èèyàn abẹ̀ sí mọ́ a díẹ̀díẹ̀. Ìgbà tó máa fi di àndé 95 tí àwọn oní English ń pè ní 1995 ó di pé Òkìkí Martina yẹn eré yẹn fújì òwú ṣe mọ́ tó rà lọ ṣe àwọn eré kan bí àwọn nǹkan téèyàn ń dájú kọ níbi téèyàn bá lọ ṣeré ká ṣe tán ká má rówó kí onírinṣẹ́ gan ká má ti san oníṣẹ́ tán kó onírinṣẹ́ gbẹ́sẹ̀ lé kásẹ̀tì orin tá a ṣe ká má ti lè gbọ́ gbogbo kìíní yẹn kó rẹ̀wẹ̀sì ọkàn bá. Mo sá dá lámù títí pé kíní yìí má jẹ́ àfilẹ̀ láti mọ̀ pé kò sí lára ẹni. Mo wá kó àwọn èèyàn jọ fúnra mi, mo wá dá Larendo fuji club sílẹ̀, Larendo fuji organisation. So mo lọ ra lò fúnra mi ni kì í pé bóyá mo dáwọ́ pẹ̀lú ẹnìkan, wá kó àwọn èèyàn jọ abẹ̀rẹ̀ practice. Pẹ̀lú ògo Ọlọ́run mo ṣe rẹ́kọ̀dù mi àkọ́kọ́ ní 2006 tí wọ́n pè ní 2006. Rẹ́kọ̀dù yẹn là ń pè ní opportunity. Lẹ́yìn yẹn mo á ṣe fly up, lẹ́yìn mo ṣe àfinimọ̀nà. Àwọn rẹ́kọ̀dù mi sì wà lọ́nà tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. So àwọn àsìkò tá ti bẹ̀rẹ̀ rí ilẹ̀ ti ta sí tàbá ní ká máa sọ nǹkan tójú sí ti rí ń bẹ̀ kò kéré bí ipá ń lé àwọn ẹlòmíì sá nítorí ká máa wọlé ságbolé fújì. Tó mo kí yín lẹ́ẹ̀kan sọ̀rọ̀ lẹ́ti gbọ́ lẹ́nu Alhaji wa Larendo fuji ni. Ǹjẹ́ ẹ tún lè fún wa ní àwọn àlàyé díẹ̀ nípa àwọn nǹkan tí ojú ti rí ọ̀hún gẹ́gẹ́ bí tẹ́ ṣe ń bá bọ̀ ẹ jọ̀ọ́ ẹ fún wa lálàyé díẹ̀ ń bẹ̀. Ó ní ohun tójú ti rí ká tó dá láṣẹ là ó ti ní ohun tójú ti rí. Àló ní ohun tójú ti rí ká tó dá láṣẹ là ó ní ohun tójú ti rí. Ṣùgbọ́n tá bá ní ká máa wí gbogbo ohun tójú ti rí, tá bá ní ká máa kà gbogbo ohun tójú ti rí. Àfi bíi pé kẹ́nìkan máa wá gbolé fújì wá mọ̀ póun fẹ́ kọ fújì tá bá ní ká máa wí. Ṣùgbọ́n a sọ díẹ̀ ń bẹ̀ à ní lè sọ gbogbo ẹ̀. Ẹ rí gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ó ṣẹlẹ̀ láwọn àsìkò kan ká lọ ṣeré ká má ro àìmọye ó tún kú ìṣẹ̀lẹ̀ ńgbà míì sí. But ọpẹ́ ní fọ́lọ́run nítorí a ti bàdé ibi tó nápẹ̀rẹ̀ kó tó di pé àwa padà dúró. Ṣéjọ ká léré káwọn onílù kan ká débi tá ti fẹ́ ṣeré káwọn onílù láti mọ̀ pé ẹ̀ kàn ti dé láti bí aago 2 ká máa pè wọ́n títí aago 2 kán má ti dé
kí yẹn lásán ti máa fún yàn ní ìfọ̀rí àbí ká máa lọ ṣeré ń bomi kẹ́ńtà fẹ́ lọ ṣeré fún kó má gba ọ̀tẹ̀gbàsíọ̀n lọ́dọ̀ ìjọba káwọn ọlọ́pàá dé láti wá kó iṣẹ́ tó lóríṣiríṣi a lè sọ tán tó àbí ká lọ ṣeré tán ká máa bọ̀ lọ́nà kí àwọn olólùfẹ́ wa tí àlè láì sọ kan mí kan tún blọọkì wa lọ́nà pé kò lẹ láti bó síbò ẹ̀sánwó lẹ̀ ẹ̀ lọ so ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ká dúpẹ́ fọlọ́run torí ẹni tí ayé bá ń fẹ́ náà láyé ń dá dúró lọ́nà pé a fẹ́ gba owó lẹ̀ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni àti pé ẹni tí orúkọ ẹ bá ti ń lọ sókè náà ní àwọn ọmọ táǹsọ̀ yìí máa ń gba owó lẹ̀ lọ́wọ́ wọn. tó òkè yín lẹ́ẹ̀kan sí i ǹjẹ́ pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ojú yín ti rí yìí àwọn ìrírí ní oríṣiríṣi ọlọ́kanjọ̀kan yìí ẹ jọ̀ọ́ kí wà ní àmọ̀ràn tẹ́lẹ̀ fún àwọn ẹni tó bá ń bọ̀ lẹ́yìn láti ní wípé ṣé láti lè fún wọn ní ìgboyà láti wípé bóyá ṣé wọ́n lè ní àfaradà àbí kán fi lè ní àfaradà mi ò mọ̀ bóyá tọ̀rọ̀ mi bá yé yín bí mo ṣe ń sọ bọ̀. ẹ ṣe lórí ọ̀rọ̀ tẹ́ lọ yìí àkọ́kọ́ ní agboolé orin general yàtọ̀ sí fuji nìkan gbogbo èèyàn kọ́ ló fẹ́ ní orúkọ gbogbo èèyàn kọ́ ló fẹ́ ní star gbogbo èèyàn kọ́ ló fẹ́ kọrin lówó àfihàn náà ló ń bá fi hàn mo kọrin kan mo ní agídí òkọrin ṣe bọ́gbọ́n orí ló gbé ègèdè gba òṣìlẹ̀kùn kan lọ mú kọ́kọ́rọ́ dání agídí òràn o kìràkìtà ọ̀ràn àfẹ̀ní ọlọ́run bá fi fún agídí òkọrin ọgbọ́n orí ló gbé ègèdè gba òṣìlẹ̀kùn àfẹ̀ní ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ni pé ààrẹ lomi àìmọye àwọn èèyàn náà tó ti jẹ́ pé wọ́n ti kọ́kọ́ títí ìgbà tó yá wọ́n rí pé kíní ìgbé sọ́nà táwọn gbogbo wípé ká lọ ká má rówó náà ni ká sì má lo orúkọ níbẹ̀ ẹ̀rí tẹ́yìn bá tiẹ̀ ń kọrin tí ò tiẹ̀ tí ì rówó táwọn èèyàn ń kó ìkí ẹ̀ lọ́tún wọn pariwo ẹ̀ lọ́tún lọ́sì á máa encourage á máa fún ní encouragement láti continue síbẹ̀ but wọn pariwo ẹ̀ kò sì rówó ń bẹ̀ nǹkan tí mo gbé kíní yìí ṣe ọ̀nà tó ṣùgbọ́n ìmọ̀ràn tí mo kàn ní láti fún àwọn onífújì wa ni pé gbogbo nǹkan tẹ́ẹ̀dá bá fẹ́ ṣe láyé yìí kẹ́ẹ̀dá mọ̀ pé òun fẹ́ ṣe nítorí nǹkan kan kó má jẹ́ torí owó nìkan tẹ́ẹ̀dá bá fẹ́ ṣe nǹkan kan tó yẹ pé ìtorí owó nìkan ló fẹ́ wá ń bẹ̀ ò ní pẹ́ padà torí tó bá ti lọ síwájú díẹ̀ tó bá ti rí pé kò sówó wàá sáré padà ni tó bá tẹ̀ jẹ́ ọ̀nà ẹ̀dá ńgbà míì ọlọ́run á fẹ́ kẹ́yìn ńlá àwọn ìṣòro kan kọjá nítorí kó fi lè pàtàn ìmọ̀ràn tí mo tún ní fún wọn ni pé lọ́dọ̀ àwọn fáǹsì wa àwọn olólùfẹ́ wa tí ń gbọ́ wa tó yẹ pé tá a bá nírí wọn máa ń wá ẹ má jẹ́ ká máa jọra lójú wọn ká ní àpọ́nlé tó dáa pẹ̀lú wọn nítorí tá a bá wo òde òní sìn àwọn tó já àwọn olówó àwọn ọlọ́lá àwọn kọ́ ló olólùfẹ́ àwọn olórin bí ó ṣe àwọn bíi fọganáísà àwọn bíi gàtẹ́ àwọn bíi mẹkáníìkì àwọn bíi kápẹ́ńtà àwọn bíi oníṣẹ́mi jà ọlọ́kadà àwọn làwọn tó jó olólùfẹ́ wa gan tó yẹ pé ẹlòmí olórin mi tó bá ń lọ nígboro tó bá pàdé wọn báyìí a máa fojú yẹpẹ ọlọ́kadà lélẹ̀ àwọn ló máa ń kún mi láti máa ń ṣeré mílíọ̀nù àwọn olóráyè àti wá ṣàìsùn máa wo eré yìí ẹ lè wá parí eré tán kẹgbé kẹ lọ bá wọn tó bá yẹ kó súnmọ́ ẹnìkan dáadáa nù wọn nìyẹn kó ní àmàbínú tí mi wá lánàá kó fún ẹnìkan tó bá fẹ́ fún ẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó fẹ́ wo eré ijọ́ yẹn pèrò bá ṣe pọ̀ tó lájẹ́ ká máa pàtó pé lágbáyà yìí ti lérò lẹ́yìn tó tẹ́ olórin bá lọ gbọ́kànlé pé òun náwọn olówó lẹ́yìn tó bá dìjẹ́ rẹ̀ ó lè má rèrò so àwọn tó yẹ ká máa pọ́nlé jù pé kó yá ká máa lò àpọ́nlé fún àwọn tó jẹ́ olówó yẹn náà torí àwọn náà tó láàyè tí wọ́n ṣe ẹ̀tútù ẹni tó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ sí iṣẹ́ orí tá à ń ṣe á ní àwọn apá kan tó máa kó èèyàn wá ń sìn ó lè lọ bá pé àwọn fẹ́ ṣe rẹ́kọ̀dù kó ràn yẹn lọ́wọ́ á gbó stúdíò fún ó lè má dàgbò ẹ̀ ṣeré rí ó lè má dàgbò ẹ̀ náà orí ó lè má dàgbò ẹ̀ jórí tó bá tún bèèrè lọ tiẹ̀ náà á rí sọ ó lè ní fúdí kan síbi kejì ló fà lóhun kí n fẹ́ jó lágbo á ní ìrànlọ́wọ́ tiẹ̀ náà tó máa ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ ká máa pọ́n àwọn olólùfẹ́ wa lójú olórin sì gbọ́dọ̀ máa jáde dáadáa. mo kí yín aláàjì wa Larendo ẹjọ́ ń já tiẹ̀ rí ọjọ́ kan tínú yín tiẹ̀ dùn jù nídìí iṣẹ́ fújì àbí tínú yín tiẹ̀ bàjẹ́ jù nídìí iṣẹ́ fújì tó kò lè ṣe kó mọ́ wà. olóòtú ọ̀rọ̀ ńlá lè béèrè o kájẹ ní a máa ń ráwọn ìṣòro pẹ́ẹ̀pẹ́ kan tá a bá lọ sáwọn òde míì tí ó yẹ pé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọjọ́ tínú mi bàjẹ́ jù ìjọ yìí gbogbo àwọn tí bá ń wo fídíò yìí lórí DFTV wọ́n máa rántí ìjọ yẹn mo ṣeré kan ní Tisnof Ut
2006 nínú ọgbà kan tó ń pè ní Sina Coastal. Ọgbà yẹn ìjọba ló ní ibẹ̀. Mo lọ sanwó fìlú ibẹ̀ ni láti ṣeré, láti ṣàríyá fáwọn èèyàn. Mi sì fẹ́ ta tíkè. Fúnra mi ni mo lọ bá àwọn ọlọ́pàá pé mo nídìí ọlọ́pàá méjì kan fún sécurité, nítorí kẹ́nìkan má lè dájálẹ̀ káwọn èèyàn tí bá pè kán rí pé agbo gidi làwọn wà. Wọ́n á jẹ́ pé mi pé owó tí wọ́n sọ fún mi á pọ̀. Wọ́n á pẹ́ èmi tí mi fẹ́ ta tíkè, mo sì ṣẹ̀ṣẹ̀ ń wára mi ni kí n tiẹ̀ lè ríra mi. Máa wò pé òkè kí n lọ rówó tí agbára mi bá gbé. Àwọn àbọ̀ tán bá rí mi títí tó bá fi lu bí aago 6 ìrọ̀lẹ́ kan rí pé agbára mi ò gbé ni owó tán sọ fún mi, owó yẹn pọ̀ díẹ̀. Mi fẹ́ dárúkọ owó yẹn, mi sì fẹ́ dárúkọ àwọn tó ṣe kíní fún mi, ṣùgbọ́n táwọn náà bá ń gbọ́ báyìí wọ́n máa rí pé àwọn làwọn ṣe. Wọ́n á lọ bẹ̀rẹ̀ rí, mo á lọ pe àwọn ṣé mi gan gẹ́gẹ́ bí àwọn kan mọ̀ mí, wọ́n rí pé wọ́n mọ̀ pé mẹ́tọ́ lè kú fún mi tí mo ná àwọn ọmọọṣẹ́ tí mo ti kọ́ ní lóríṣiríṣi. Mo á lọ pe àwọn ṣe sécurité ń bẹ̀. Abẹ́rẹ́ olùkan bí abẹ́rẹ́ kò ju nǹkan bí ìṣẹ́jú 10 lọ tó láti tètè bẹ̀rẹ̀ náà. Abẹ́rẹ́ nìkan bí aago 10 àbọ̀ sí 11 kò ju bí ìṣẹ́jú 10 sí 11 lọ sí 15 lọ táwọn èèyàn ṣe dìde láti fẹ́ máa náwó báyìí báwọn ọlọ́pàá yìí ṣe wọlé ni. Àwọn kan náà tí mo lọ pè tí wọ́n wá ṣe kíni bí wọ́n ṣe wọlé nìyẹn. Wọ́n ti jẹ́ pé tẹ́lẹ̀ pé tí n bá tiẹ̀ fún àwọn lówó àwọn ò kì í dúró fún sécurité, àwọn á wà láàrin ìgboro tí nǹkan kan bá ṣẹlẹ̀ mo lè pe àwọn káwọn wá. Gbogbo yẹn kan ló jẹ́ kí n wò pé tí nǹkan bá ṣẹlẹ̀ kí n tó pè wọn kan tó dé ṣe gbogbo nǹkan ní ti bàjẹ́. So mo ṣe bí n ṣe pè wọ́n mọ́ ni wọ́n ṣe wọlé báyìí. Wọ́n kàn lọ sí di tábìlì mẹ́sáàgì táwọn èèyàn pè ní mísà, àwọn onígírísì ń pè ní mísà. Wọ́n lọ lò wọ́n sọ fún ẹnjìníà pé kó pàlù. Wọ́n ṣe gbé tábìlì mẹ́sáàgì yẹn gbé sí mọ́tò wọn gbé lọ gbogbo nǹkan pàlù. Wọ́n ṣe gbé kíní ẹ̀ lọ sí ọgbà wọn. Àwọn èèyàn mi kan tí mo forúkọ bò láṣìírí wọ́n lọ sí ọgbà yẹn láti lọ bẹ̀ wọ́n kán tètè gbé kíní ẹ̀ fún wọn. Wọ́n lọ gbé sílẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún padà wà ní ìgboro. Ẹni tí wọ́n bá ń bẹ̀ ní ó dìgbà táwọn tó gbé sílẹ̀ bá padà dé. Kán tó padà dé ó ti lù bí aago 3 àbọ̀ ìdájí. Gbogbo àwọn tó wá ti lọ. Owó tí mo ná fi organize eré yẹn owó ìpèsè owó kékeré. Irinṣẹ́ tí mo gbà lásán kan mo mọ èyí tí mo fi gbà. Mo gbà ṣíà gba everything. Tó bá tí wọ́n máa fi gbé kíní ẹjọ́ ẹ̀ nínú mi bàjẹ́ jù. Kán tó gbé Mr. Abdi message yẹn padà wá ibi tí mo jókòó sí. Ṣórí ní fọ́ mi ni àbí nínú mi lè sọ pé nǹkan báyìí ló ń ṣe mí jọ yẹn. Gbogbo èèyàn ti lọ. Àwọn tó jẹ́ àwọn èèyàn kankan tán wò pé àwọn ò lè fi mí sílẹ̀ náà dúró. Wọ́n sọ pé kí n má wọrí. So adigbé ìgbésẹ̀ lórí ẹ̀ṣá níkẹyìn yẹn táwọn gan bí tí wọn ò rò ni wọ́n ti bára wọn. Jọ ẹ̀ nínú mi bàjẹ́ jù. Pẹ̀lú ẹ̀ mi lè sọ pé kí wọ́n á san owó kan fún mi mọ́. Torí ẹni tó ṣe èyí tí ò dá lónìí ó lè padà ṣe èyí tó dá lọ́la. Fún ti ìjọ tínú mi dùn, ọjọ́ gbogbo nínú tèmi máa ń dùn tí bá lọ ṣeré. Tútù especially tí n bá gbé máìkì dání tí mò ń kọrin báyìí gbogbo ìṣòro mi mo máa ń gbàgbé ẹ̀. Torí kò síbẹ̀ yẹn ṣe fẹ́ wà tí ò ní nǹkan tí ó máa forí rò. Bọ́ tí n bá ti gbé mi kúrò dání tí mò ń kọrin báyìí inú dùnnú mo máa ti fi bọ́lẹ̀ lórí stage. Ó wá ṣẹlẹ̀ ńjọ́ kan mo lọ àwọn igun mo wà nú àwọn ẹgbẹ́ àwọn igun yẹn a fẹ́ ṣe nǹkan kan. Àwọn ni a fẹ́ ṣe inauguration. Àwọn ni kì í ṣe playback. Wọ́n kàn gbé kásẹ̀tì mi sí. Wọ́n lo kásẹ̀tì náà ni mò ń jó kọrin tẹ̀lé ẹ̀. Mi kò nílùú kankan dání. Ìjọ yẹn gbogbo àwọn tó wá síbẹ̀ sì dìde wọ́n sì bẹ̀rẹ̀ sí náwó. Owó tí mo pa mẹ́tọ́ yẹn ó wọ mi nìyẹn. Táwọn èèyàn dìde táwọn fi náwó. Mi kàn orin tó wà nù tíráàkì yẹn kò ṣe jẹ́jú 10. Bí kẹ́lómi dìde kó ná 20 mil, kẹ́lómi dìde kó ná 20 mil, alákù 10, alákù 5, playback. Ìjọ yẹn nínú mi dùn jù. So ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Alhaji wa Larendo Fuji ni. Ní báyìí kí lẹ wá ní fún àwọn olólùfẹ́ yín ní ilé lóko lẹ́yìn odi? Inú mi dùn fún ọ̀rọ̀ tẹ́tún béèrè yẹn. Àkọ́kọ́ mo kẹ́yìn olólùfẹ́ mi lọ́kùnrin àti lóbìnrin àti ibikíbi tí ẹni kálukú yín bá wà. Nítorí ẹ̀yin ni ẹ fà á tó yẹ pé mi ní ìrẹ̀wẹ̀sì ọkàn lórí iṣẹ́ Fuji. Nítorí pé ká tiẹ̀ sọ pé láyé ìgbà kan wọn ò fẹ́ fi taratara fi mọ ìyàwó olórin Benin. Ṣùgbọ́n láyé òní
tán wọ́n ti rí wa ti wá rí pé tó lórí bẹ̀nẹ̀ yẹn bá pera ẹ̀ ní nǹkan àwọn gan fúnra wọn máa fún lápọ̀nlé tó yẹ kán fún wọn á fẹ́ máa lọ ságbo ẹ̀ ṣùgbọ́n kò pé kẹ́ máa fowó ńláńlá fi pè wá bẹ̀ ṣe ń fowó ńláńlá pé àwọn kan láti ibì kan nǹkan tó kù nìyẹn Ọlọ́run á sì máa bòyín láṣìírí láti máa fowó ńláńlá fi pè wá ẹ̀yin tí ẹ sì tí máa mọ̀ pé àwọn tiwa àwa ni tiyín afẹ́kẹ́yìn náà máa fi sọ́kàn láti òní lọ pé èèyàn kì í nọ́kọ́ ńlé kó fọwọ́ walẹ̀ tó tẹ́ bá ti ní nǹkan láti ṣe má pa àwọn olórin tiwa náà ní Benin má pa àwọn onífújì Benin àwọn onífújì Nàìjíríà náà sì ní àjọ ń ṣe pọ̀ náà ni nítorí wọn ò lè wá pè mí láti bí ń sì pé kí wọ́n lọ ṣe ní Nàìjíríà kí n má lọ ṣùgbọ́n àní kẹ́ má mọ iyì wọn ẹ mọ iyì wọn kẹ́ má pè wọ́n bẹ́ẹ̀ ṣe ń pè wọ́n ṣùgbọ́n àwa gan kí pé bóyá kẹ́ ipò onífújì kan láti Nàìjíríà pẹ̀lú owó ńlá kẹ́ máa retí pé àwa ni káwá bá yín pé ẹ jẹ́ kèmí náà kọrin bẹ̀ Ọlọ́run ti kó yẹn kó lórí tiwa o kò sì ní padà síbẹ̀ mọ́ tẹ́ bá ti fowó pè wọ́n ẹ fowó pè wá káwa náà kọrin fún yín o kẹ́sì náwó fún wa bẹ̀ ṣe náwó fún wọn kọ́ máa ń pè bàtà bá débẹ̀ tàbá jẹ́ pé ẹ máa retí pé olúfújì yẹn ló máa bá yín pé ẹ jẹ́ kèmí náà kọrin ìṣẹ́jú márùn kan ìṣẹ́jú márùn tó wẹ́ fi kọrin ẹnìkan ò ní dìde nínú yín kó lọ náwó ẹ̀ta láàrin lọ́pọ̀ ni tó jẹ́ nǹkan tí ò dáa Ọlọ́run àkọ́kọ́ àwọn ṣe.